wọ́n máa reconcile wọ́n reconcile nínú part 2 yẹn, ṣùgbọ́n ṣé reconciliation wọn yẹn ṣé bó ṣe kó lọ nìyẹn. Ọmọ bíi Jábésì lórí Àpáta TV, ẹ ti wo 1, ẹ ti wo 2, ṣé ẹ wá ń dúró de apá kẹta àbẹ́ ẹ̀ dúró de? Ṣé ẹ̀yin fẹ́ rí apá kẹta àbí ẹ̀yin ò tiẹ̀ ẹ wò pé ẹ wo 1 and 2 tá a wò yìí ló ti yẹ kó tán sí? No, apá kẹta ṣì ń bọ̀ lọ́nà. Tẹ́yin náà bá wọn retí apá kẹta, ẹ máa fi sí comment section. Gbogbo abiyamọ ló ń gbàdúrà, Ọlọ́run má fún wa lọ́mọ bíi Jábésì o, àwọn ò ní jẹ́ ọmọ bíi Jábésì o. Ṣẹ́yin náà fẹ́ kí apá kẹta ọmọ bíi Jábésì kó jáde? Orí Àpáta TV nìkan ló wà o. Ọmọ bíi Jábésì is one of the most emotional Yoruba movie of 2026, delivering a touching story about parental guilt, childhood trauma, family conflict, forgiveness, and redemption. In this movie review, we examine the powerful performances, emotional storyline, and important lesson hidden within the film. The movie follows Adebayo, a young boy whose painful childhood experiences leave him struggling with severe emotional trauma and the loss of his voice. As his mother attempts to correct her past mistake, new tension emerged with the family, exposing the dangers of favoritism, neglect, and emotional imbalance. Featuring intense family drama, emotional hospital scenes, school intervention, and touching journey towards healing, Ọmọ bíi Jábésì is a movie that will resonate with parents, guardians, and lovers of meaningful Yoruba films. What do you think about the ending of Ọmọ bíi Jábésì Part 2? Do you think there should be Ọmọ bíi Jábésì 3? Share your thoughts in the comment section. Ẹ̀yin olólùfẹ́ Lẹ́yìn Ìtàgé, bí èyí bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ kàn ṣalábàpàdé ìkànnì yìí, ẹ bá a subscribe, kẹ́ ẹ dẹ̀ tọ notification bell yẹn, kẹ́ ẹ lè máa rí gbogbo àwọn content wa lẹ́yọ̀kọ̀ọ̀kan èjèèjì. Ẹ ní lè lọ waste data yín láti fi wo àwọn sinimá kan tí ò nítumọ̀ lórí YouTube. Àwa máa mú wá fún yín o. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín a ò ní jọ ẹni tí wọ́n wá. Ó dàbọ̀.